Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala ibadihi alladhina. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ọba tí ọlá ẹ̀ ga jùlọ. Ó sì mi àti ń kó lórí dáadáa, à ń bẹ pẹ̀lú ìdùnnú, àánú Ọlọ́run ní fi mi àti yín lẹ̀. Gbogbo ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ sì fọwọ́ lẹ́rán, ẹ sì ń wòran. Ẹ sì fọwọ́ lẹ́rán, ẹ sì ń wòran. Ara yín làwa náà wà, àmọ́ àwọ̀ bá yín gbélẹ̀ Yorùbá. Àkàlẹ̀ máa wá, kó dàbí pé bẹ́ẹ̀ là ń gbé. Ká tún padà, ká tún wá, ká tún padà. Ámbèlè tàsí tá bá ní àjọ ń gbé náà ní ìpínlẹ̀ Yorùbá lèmi náà wà. Ẹ̀yin kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yín sí wọ́rí ọ̀yìn náà máa ń kílèmù pé ibi tẹ́ ẹ bá dé, ẹ̀yin lẹ ń bẹ ń bẹ. Kálukú náà sì gbà bẹ́ẹ̀. Táwa náà ò bá sì ní ṣàbòsí, àmọ́ pẹ́yìn kan jù wá lọ. Pàápàá jùlọ lágbègbè kẹ́ ẹ mọ̀ èèyàn. Ẹ̀ ń bàjọba ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́fìnà ń bẹ ní kápá yín. Kí ló wá dé tẹ́ ẹ fi ń wòran? Ṣebí nítorí ká má bàa jìyà làá fi yá má jìyà lọ́fà, àbí bò ní Yorùbá máa wí. Ká má bàa jìyà ni. Owó tẹ́ ẹ bá ní, ipò tẹ́ ẹ wà, orúkọ tẹ́ ẹ ní, kí lẹ fẹ́ fi ṣe? Ọ̀rọ̀ ọmọkùnrin tí ó pèrè ní ta lọ́lọ́run yìí, èmi ti sọ pé mi ò ní sọ kankan pa ẹ̀, torí pé ẹ mọ́ jà mọ́. Tí ẹ bá tún mú wá láriwo bí ẹni tí tó ń dákúnjà náà ni. Ká máa dárúkọ ọmọ ìbí bàtà tún fún ní popularity sí ni. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀, ìrókò rẹ̀ ó máa ń pẹ́ ká sí ìmọ̀ ni. Ẹ sì fọwọ́ lẹ́rìn, ẹ sì ń wòran. Pàápàá jùlọ fídíò kan bẹ tí mi wò láìpẹ́ yìí. Ìmámù Ọ̀fà, Ọlọ́run bá wa sẹ́wọ̀n kò lórí dáadáa. Àtàwọn jábà àna Ọlọ́run pàdé. Nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá, wọn kì í ṣe èèyàn kéke. Ẹ wá wo ohun tí wọ́n sọ, ẹ wo ohun tọmọkùnrin yìí fi ń fèsì. Lápèjúwe káfáà kan máa sọ̀rọ̀ lọ́kọ́ wá ṣàlàyé nípa ọ̀rọ̀ ẹbọ, kọ́lọ́n paná adẹ́bọrẹ́ àbí ó ti paná adẹ́bọrẹ́. Sórúkọ baba ńlá everybody wo ní jẹ́ ẹlẹ́bọ, abọgibọ̀pẹ̀. Àwọn sọ tí wọn láì dákọ ẹnìkan, ẹ wo ohun tọmọkùnrin yìí, ẹbí títí ńlá là sí wọn. Tẹ́ bá ti àwòrán wípé ìjà ẹ̀sìn kò yẹ ká jàjà ẹ̀sìn, ṣé kéèyàn máa tọ́ bọ personality èèyàn nílùú tá a jọ ní? Kò sí ìnáwó ìjọba, èlò òfin ìjọba láti lè fi ṣègbésẹ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Kò bá máa jẹ́ bànújẹ́, but ọ̀pọ̀lọpọ̀ tí à ń lérò pé gbogbo agbára tí wọ́n ní wọ́n lè ṣègbésẹ̀ lórí ọmọkùnrin yìí láti jọ ìyẹsì fọwọ́ lẹ́rán. Àwọn mùsùlùmí táwọn bá jẹ́ mùsùlùmí láàrin ara wa, tẹ́lómi bá sọ nǹkan kan bóyá kò tẹ́ yín lọ́rùn, wọ́n fẹ́ dì yín lọ́mú lórí intense tí ọ̀dà tọ́ta kẹsìn wa gan. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ nípalẹ̀ mọ́ bẹ́ẹ̀ ti arrest àwọn míì tẹ́ fi gbé wọn lọ kóòtù, ẹ fẹ́ kí wọ́n wé wọn. Àmẹ́ni tó jẹ́ lẹ́bọ àbí orí burúkú wo ló tó kéèyàn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó pàṣẹ láàmú ti kọ́ dá Aborisa. Ló fi jẹ́ ọjà sí pé nínú hadisi tó lálàáfíà parí tó wà ní Sahih Bukhari táwọn máa kó ti pé Ànábì sallallahu alaihi wasallam pé man baddala dinahu faqtuluhu. Gbogbo ẹni tó bá máa fi Islam múlẹ̀ tó yí lórí tó ya wèrè. Ìyìn sí Islam mọ́, onígbàgbọ́ pẹ̀lú pọ́kàn lọ́lọ́run tẹ́lẹ̀, ọba tó dáyé tó dá sánmà lọ́dá ọ̀kan ni. Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ni, Al-Qur'ani yìí ọ̀rọ̀ Ọlọ́run ni, lẹ́ẹ̀kan náà ọ̀kan ni ìyìn sí Islam mọ́. Ìjọba tó bá jẹ́ pé ìjọba ẹ̀sìn là ń lò, ìjọba ẹ̀sìn ní ẹ̀tọ́, wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé lórí irú ẹni bẹ́ẹ̀. Ìdájọ́ ìwòsí lọ́wọ́ èmi àti àmọ́ ìjọba tó bá jẹ́ pé ìjọba Islam là ń lò. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lè tún takò Ànábì táwọn yéé ṣe kíní kan, Ànábì táwọn yéé ṣàgbà yàn, torí pé irú ẹni tó bá fi lè fi Islam lẹ̀ ẹni tó wọ́n mọ̀ dàlúrú ni, kò ní fúlù ń sinmi. Kírísítẹ́nì wo lórí ẹ̀ lè pé dáadáa tó sì mọ tó ń ṣe tó máa gbà pọ́ ọmọkùnrin yìí pẹ̀lú bí tí ń attack Islam ní gbogbo ìgbà yìí. Àdísì ilẹ̀ kọ́ ọlọ́sàkí ọ̀fẹ́ dasakiru. Gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa tọ́mọkùnrin yìí ń dá sí lódì ṣebí nítorí pé kìí ṣe mùsùlùmí mọ́ ni. Ló fi jọjá sí pé ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ nípìnlẹ̀ tí bá ń ṣàbọ̀rìṣà ẹ lọ, a máa pèsè àkíyèsí ni, àmọ́ orí burúkú wo ló tó kéèyàn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó lóun ṣe Islam mọ́.
Hikima tó wà ń bi hadith yẹn náà ni wípé kíjọba ìlú kí wọ́n di lọ́wọ́ mú torí pé yóò máa dà lóru ni. Ṣakí tó ló ń lọ ìjọ àbọ̀rìṣà wọn, ìjọ eléégún tó ló ń jó, wọn ká agbádá kan sí lọ́rùn, ìjókùjó náà níjó kọ̀mọ́jọ́ òun náà jó tọ́rọ́sẹ̀ ẹ̀jọ́ yìí wọn ni. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ wá ń fojú wò wípé ẹ fílẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ wà ní kápá kẹ́ ṣègbésẹ̀ lórí ẹ lérò wípé wọ́n bú ànábì náà jù bẹ́ẹ̀ lọ, ṣerú ẹni irú eléyìí ni, ṣerú tí ń wí yìí ni. Ẹ rò pé bẹ́ẹ̀ ti fílẹ̀ yẹ gbalada, bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan sọ fún yín pé gbalada ẹjọ́ ń tara yín. Irú àwọn eléyìí lè yẹn máa ń ṣègbésẹ̀ tí yóò fi tún gbalada wájú Ọlọ́run. Ẹni tó jẹ́ pé ó ti ṣe ìsìláàmù rí tẹ́lẹ̀, ó ṣe rí dàní, ó ṣe ìsìláàmù rí tẹ́lẹ̀, kò ṣe ìsìláàmù mọ́. Kúfùrù tiẹ̀ burú jà àwọn tí wọ́n jẹ́lẹ́bọ̀ pilẹ̀ lọ, àwọn abọ̀rìṣà pilẹ̀ lọ. Tabaníkà wọn ipe ta ló eré burúkú tiẹ̀ gbé wọn jù, tiẹ̀ ló gbé wọn jù tó gba àwọn tó bá nídìí òrìṣà bíbọ lọ. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà òdodo ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ń bi ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣègbésẹ̀ yín náà yiri tí ń wí. Ìgbà tó dájú kọ̀pọ̀lọpọ̀ yín, èmi náà mo ti ṣàlàyé rí tẹ́lẹ̀ mọ́lẹ̀ yìí ìmáàmù aláwàdà mọ́lẹ̀ ẹ change wá sí yín. Ìgbà tó yìí náà sọ̀rọ̀ ń bi fídíò rẹ̀ kan tí mo wò ní ìmáàmù eléyìí òun èébúsẹ̀ sí wọn ni kọ́mẹ́dì nìyẹn máa ń ṣe ń tiẹ̀. Torí pé àwọn náà mẹni tí ń sòdodo, ọmọ yìí padà tún sọ àwọn míì ń dakọ̀ lú ọ̀fà. Ó nígbà tí wọ́n ní Ọlọ́run ti paná Adébọrẹ́, ó lòun lè ka yọ́kùsàn bíi 3 tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ ẹ máa bá ẹbọ gbígbé ń bẹ̀. Ó lòun ò sì mọ babaláwo kankan lọ́fà, àwọn àfáà náà ló ń mọ̀. Ìtumọ̀ ẹni tí ń wí ni pé àwọn mùsùlùmí náà ni wọ́n ń gbẹ́bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn àfáà tẹ jẹ́ wà sílẹ̀ Yorùbá bí wọ́n léèrè nínú tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá báwo làwọn àfáà ṣe bá lọ ń bẹ̀, ọjẹ́ Tìjàníyà ni ọjẹ́ Súfì kan ni. Ẹnìkan ò ní bá yín gbé ẹbọ, tẹ́ ẹ bá bá ẹbọ lórí ìta kan nílẹ̀ Haúsá Yorùbá ló gbé àbíkọ́ jẹ́ gbéra àbáwọn Ẹdó torí pé orí burúkú yà wọ́n jọ ń ṣe é ni. Àmọ́ pé ìran Haúsá, àwọn Haúsá gan máa ń fi àṣẹ ẹ̀yàn wọ́n bí mí léèrè lẹ́jọ́ mẹ́ta yìí, mo fọwọ́ tó lẹ́mìí mi búra, ọ̀rọ̀ tí ń sọ yóò ti jọ̀sẹ̀ méjì lọ. Wọ́n ní wáyé tó fi jásí pé táwọn bá drive láti Èkó tóun bá lọ gbépo lẹ́kọ̀ọ́, tóun bá ti dọ́yọ̀ pé òun ó sùn báyìí àbí gbogbo ìlú kan Ìlọrin wọ́n máa bá ẹbọ ní gbogbo tí Johnson ní. Ẹ̀yin sọ fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà àtàbáníkẹ́ wá sàlàyé nípa Ògún ẹ máa dọwọ́ ẹ̀rú. Ọmọkùnrin tí ń bú yín yìí lẹ́nu ìgbà tóun náà lòun ò sí ìsìlámù mọ́, kò sí tóun náà ń ṣe babaláwo ní ṣe Ògún ní ọmọ ṣe fáwọn èèyàn, torí pé tá a bá ti lè yọ owó Ògún ẹ̀yọ́nú ayé asínà ọ̀la àwúrí ọ̀la àdèmọ́lẹ̀ Ògúnfẹ́, tá a bá ti yọ owó ẹ̀ kúrò nínú ẹbọ tán láwọn ń ṣe kò sí mọ́. Ìyẹn òun gangan lórí ìrùn ẹbọ wọn, Ògún gangan. Ọmọkùnrin yìí kò sí tó náà mọ̀ ṣe jògùn lọ. Ògún òun tábàlẹ̀ àfáà náà kẹwàá sàlàyé nípa ànábì náà sóògùn ni, ànábì náà ṣe jálàbí, ànábì náà gbẹ́rán. Ọmọ yìí náà wá ń sọ pé ogun tí wọ́n jà Ifẹ̀ àti mo tún ní Ifẹ̀ Ọ̀fà àti Ẹ̀rìnlé tí wọ́n ń dákọ̀ ìmáàmù kan nígboro Ọ̀fà. Ó nígbà tí ogun yẹn yá tí ìmáàmù yẹn jáde, oníṣẹ́ Kùránì ló fi jà ní, ó ní ìmáàmù yẹn gbébọn dání àbí nǹkan ó ní pẹ̀lú aṣọ ogun ó lẹ̀ wá ń bú sẹ̀sẹ̀. Torí pé ogun tí kálukú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ fẹ́ àrẹ́sì ẹ fẹ́ gbé wọn lọ tọlọ́pàá bí wọ́n ṣe lu ẹ̀wọ̀n àbí ti kó wọn kúrò ńlẹ̀ yìí, àwọn ẹlẹ́bọ yìí náà mọ̀ pé ogun gangan lẹ́yìn náà ń ṣe. Ara ogun yìí làwọn náà wọ́n ń gbà wọlé láti máa fi àtáàkì yín pé ẹ wá ń bú àwọn pé táwọn ṣe ò dá báwọn jọ ń ṣe é ni. Ìmáàmù wọn mọ̀ jáde kó sọ pé nítorí kọ̀mọ̀ rí bẹ́ẹ̀. Ó láti Ifẹ̀ àti Ọ̀fà àti Ẹ̀rìnlé tí wọ́n jọ jà, ó ní ogun náà lẹ́jọ́ fi jà. Ọ̀pọ̀lọpọ̀ yìí náà Ọlọ́run ní adira, ẹ̀yin àfáà náà máa wí bẹ́ẹ̀ ẹ̀ ní takora yín gbogbo ẹ̀yin àfẹ́ ìjálàbí, Ọlọ́run ní ẹ̀dira ká máa wòra wá ran. Islam wá fara mọ́ ká la ayẹta. Èròjà Islam náà ní tájọ fojú rí tó pé ìjọba fáfáyé lẹ̀ pé ká máa jà lọ́wọ́ AK-47 tó nítumọ̀. Bí ìjọba ọba ìsì fàyè jálẹ̀ bọ́ ọba fi gbébọn lọ kẹ́nìkan mọ́lé ìran díran rẹ ni wọ́n pa gbẹ̀yìn. Torí pé ìlú ìyàjọ ní. Àmọ́ àwọn kankan bẹ tí wọ́n bá tẹ̀ bá ń rò pé ń sọ̀sọ̀kúsọ ẹ yiri àwọn kankan wò. Ó tún ní ẹni àwọn kan ń gbé eégún wọ́n ń bọ́ ọ̀sà ebi ń pa wọ́n. Ó ní ebi wo ní ń pa àwọn, ebi wo ní ń pa ẹ̀yin mùsùlùmí tó, ebi wo ní ń pa àwọn tó ti yín. Ó lè bi ọ̀pá yín lẹ̀ ń gbowó lẹ́mọ̀dé ibi ilé ọlọ́mọ lẹ́mọ̀ ní ẹmọ́ wá. Sẹ́rí pé òdodo ọ̀rọ̀ ní sọ. Gbogbo tẹ́yìn rò pé ẹ fi ń ṣe fàájì ẹ fi ń yọ yìí. Sẹ́rí pé tí ń dẹ̀ sí kẹ́ẹ̀dé ilé ọlọ́mọ kẹ́ẹ̀ nàró bàbá ọlọ́mọ bíbà tẹ́yìn lẹ fún lọ́mọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá àfi kẹ́ dúpẹ́ àfi kí 50,000 ó pé àfi 100,000 naira ó pé sẹ́ẹ̀ ṣiṣẹ́ sí wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ bá débì kan wọ́n mọ̀ ní àwọn àfi kẹ́ gbowó. Bẹ́ẹ̀ bá délé olókù ni wọ́n ń lò ní wọ́n fi ń bú yín nísìn. Ọmọkùnrin yìí at the same lórí fídíò tí fi ń bú yín náà ní ti ń sọ ń bẹ̀ wípé àfáà tẹ́lẹ̀ ń sin ilẹ̀ Yorùbá ó lẹ́ bí wọ́n sáfà ń bẹ Mọ́kà.
ẹ̀yin tẹ́ lọ ájì lóòótọ́ gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ń bẹ ńbẹ̀ ẹ gba Mọ̀dínà lọ sí Mẹ́kà ni àbẹ́yìn ò tiẹ̀ tí dé Mọ̀dínà rárá Mẹ́kà lẹ́yìn tiẹ̀ gbà lọ direct ẹ bi wọ́n léèrè àfáà ò ta lójó kólẹ̀ ńbẹ̀ yẹn tí ń sàfà ta ní yẹsẹ́ wò ẹnìkan ní ma bẹ́ẹ̀ yẹn kíjọba Sáúdí ọmọ pẹ́ nìkan bẹ́ẹ̀ tí ń tẹ̀ yẹpẹ̀ tí ń yẹsẹ́ wò kò ní sí láàrin ìlú mọ́ ẹnìkan ní ma wà ńbẹ̀ yẹn kọjá pé ní kọ́má ní àyín tí ń ṣe ni pé máa dálejò lóye máa gúnṣẹ́ fáwọn èèyàn bọ́jà wọn ó ti yá máa sógun fẹ́ fáwọn èèyàn tíjọba Sáúdí ti mọ̀ ní tó jẹ́ kí fọkànbalẹ̀ tẹ́ rí ńbẹ̀ yẹn ó wà nù wọn ò fa ìgbà yẹn iṣẹ́ orí burúkú ni kò sílùú kan tó bá ti fàyè lẹ̀ pé máa ṣe tó bá wọ̀ máa yẹsẹ́ wò máa tẹ́ yẹpẹ̀ máa dálejò lóhùn máa ṣe jálàbí orílẹ̀-èdè lú ọ̀hún ó bá rúre láàárọ̀ Ọlọ́run jẹ́ wọn sọ̀rọ̀ lálẹ́ ni àmẹ́yìn tẹ́ ẹ̀ ń ṣègbésẹ̀ lábẹ́lẹ̀ tí ìjà máa tó fẹ́ yọrí sí ni àbí báwo lẹ́ ń gbé tó bá jẹ́ pé ní ìgbésẹ̀ kan tẹ́ ń gbé lọ́wọ́ dandan ó gbọ́dọ̀ jìyà lábẹ́ òfin lórílẹ̀-èdè tá a jọ ni àfi kó jẹ́ bẹ́ẹ̀ o ẹ má wàá jẹ́ ọpẹ́ mọ́ torí pé kò sinmi o ń ba nǹkan jẹ́ sí ni àánú Ọlọ́run ní fèmí àtìyín lẹ̀ àtìmí àtìyín Ọlọ́run kí ó mú wa dó lórí dáadáa kó sì ṣàlékún ìmọ̀nà wa kó mú wa dó lórí òdodo kó jẹ́ kẹ́mi wa ọ̀rọ̀ fẹ́sìn kó sì jálè tẹ̀lé yìí tí a fi bá àánú ẹ̀ pàdé.